oògùn àti ọ̀nà àbáyọ fún ẹni tó ń jẹun lójú oorun, tó ní ìbálòpọ̀ ojú oorun, tó ń forí kókún aláǹtakùn, tó ń lálàkàlà. Àwọn nǹkan wọ̀nyí tó bá ń ṣèyàn, tọ́rìnrìn rìn mọ́lẹ̀ kì í jẹ́ kíyàn tú ẹgbẹ́ ni. Wá ewé àgbálùmọ̀, ewé igi àgbálùmọ̀ àti èpo ara igi àgbálùmọ̀ àti seed èso àgbálùmọ̀, èso tẹ máa ń yọ nínú seed yẹn. Wá gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ mọ́ epo ọ̀bọ̀. Wá pa àgbọn, wá fi omi àgbọn mix ẹ̀ pẹ̀lú ọṣẹ, ẹni ọṣẹ tó bá wù ẹ́. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀, kó má lọ ṣe mistake, kó dẹ̀ fi ránṣẹ́. Ẹ jẹ́ ká sáré polówó. Obìnrin tó bá ní fibroid, gbìyànjú kó get bulldozer med fibroid, ó wà effective gidi, àbó ní blockage tube. Ọkùnrin tí ìdákọ́lẹ̀ ń dà láàmú, tárùbùsà ń dà láàmú, tó ní demand power, ó yẹ ti máa ń dẹnu kọlẹ̀. Get caterpillar àti transformer àti miracle leaves, ó wà effective gidi. Gbogbo product wa ló dẹ̀ wà halal. Obìnrin tí sọmúroró ń dà láàmú, tá mọ̀ sí hormonal imbalance, àbí ẹ̀dà tá mọ̀ sí sperm leakage, àbí ó ní infection, àwọn infection tí ó kì í jẹ́ kí èèyàn conceive. So àbó ní ovulation problem, get caterpillar, wàá fi inú ṣoyún, wàá fẹ́ ìgbọmọpọ̀, gbogbo àwọn àìsàn kéékèèké tí ó kì í jẹ́ kí obìnrin conceive. Gbìyànjú kó get caterpillar. Ẹ get ìsọyè Iliam fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, ó wà effective. Kódà kó jẹ́ pé ayé gan ló fẹ́ kó làákàyè, get oògùn ìsọyè Iliam 2.5 digital memory booster, ó wà effective gidi. Ẹ get miracle leaves, ewé ọ̀tọ̀tọ̀ 100 àti máa ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf, ó lágbára púpọ̀ jù. Ikùn èèyàn wú ni, ẹsẹ̀ èèyàn wú ni, ó ń lálàkàlà ni, ó ń forí kókó aláǹtakùn, ń jẹun lójú oorun ni, wọ́n ta lọ́fà ọ̀fà tó ti pẹ́ lára ni, ó ń dààmú ẹ̀, òun rórun sùn. Ó ti yé yín nísìí, get miracle leaves. Kódà gbogbo àwọn àìsàn inú tó máa ń da obìnrin láàmú tí ò kì í jẹ́ kóbìnrin conceive, get miracle leaves. So gbogbo kí wọ́n gbé nǹkan sínú womb obìnrin, wọ́n gbé nǹkan sínú uterus obìnrin, get miracle leaves. Kódà tó bá tún wá ń bọ́ìlì miracle leaves yìí díẹ̀díẹ̀ pẹ̀lú omi tó pọ̀ tó fi ń ṣan ara, ó máa ń lé ẹ̀mí òkùnkùn jìnnà, ó wà effective gidi. Kò síbi tẹ́wà tí product wa ò dé. Ẹ get all in one natural herbs. Ikú nìkan ni all in one ò lè wò. Cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńláńlá, heart problem, kidney problem, gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún. Prevention ni, treatment ni, cure ni, ó lágbára púpọ̀ jù. Ẹ̀rí ó dẹ̀ wà halal, gbogbo product wa ló wà halal, ló dẹ̀ gba láàbù kọjá scientific approve. They are all powders, powder ni wọ́n, ó lágbára gidi. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India, ní China, ní Arab country, ní Asia continent, iṣẹ́ tí mo bá lé ni tí bàbá mi ń ṣe tí wọ́n fi lé wa lọ́wọ́. Mo dẹ̀ kẹ́kọ̀ọ́ yẹn káàkiri Nàìjíríà náà láfíríkà, alhamdulilayi. Lójú ọ̀nà iṣẹ́ inú àgbà doctor, àgbà professor ń bẹ̀. A fi ṣe ìyanran, a fi market product wa káwọn èèyàn lè mọ̀ pé right way làwọn wà. Torí látúnṣàkú àǹfúṣàkùn, ó wà álámù bímọ ní ntakọ̀, má pèrà ẹni nǹkan, Ọlọ́run ọba ní nǹkan. Ọlọ́run gbàdúrà gbogbo wa. Ẹ gbìyànjú, ẹ get all in one. Prevention ni, treatment ni, ikú nìkan ni kò lè wò éké nínú àìsàn. Get all in one. Òun láti ní òun àti miracle leaf ńlé, ọmọdé lè lo, àgbà lè lo, ó wà effective gidi. Gbogbo wọn tó wà nílé lókè òkun, ẹ get àwọn special powder wa wọ̀nyí. Àwọn powder wọ̀nyí kì í ṣoṣólẹ̀, kì í ṣàwúre o, kì í ṣẹ̀bi àgbà, kì í ṣe ìmùlẹ̀ àgbà o, kì í ṣe ìyọnu ayé o. Àmọ́ tọ́wọ́ ẹ bá tẹ àwọn halal powder wọ̀nyí, ẹ̀mí òkùnkùn máa jìnnà sí ẹ. Solid barrier máa wà láàrin ìwà àti evil world. Monitoring spirit máa dẹ̀yìn lẹ́yìn ẹ. Bí í sí ní ilẹ̀ ìtàlá. Àwa láwọn special package tá máa ń ṣe fẹ́ tó bá ní diabetics within a month, sugar máa kúrò nínú system ẹ̀. A ní special package tá ń ṣe fún ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó ti di ológogoro, tó ti mu oríṣiríṣi àgbo, tó ti ṣe oríṣiríṣi torí pé kò lọ. So a ní special package tá máa ń ṣe fún. A ní special package tá ń ṣe fún obìnrin tó ń bẹ lọ́wọ́ ọmọ. Ètò àwẹ̀ wà, ètò àdúrà wà, ètò sàrà wà tó legit. Torí pé kí ni innali izzatalila ìjẹ̀míà, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ WhatsApp wa lórí +27612956389. Tó bá ti mix omi àgbọn tó fi po àwọn material tá a sọ yìí pẹ̀lú ọṣẹ, wàá máa fi ọṣẹ yẹn wẹ̀ ni, kó dẹ̀ share fídíò yìí. Ó ń forí kókó aláǹtakùn, ń jẹun lójú oorun, gbogbo nǹkan wọ̀nyẹn ó máa dóhun gbàgbé. Ó ti yé nísìn. So síwájú kó tó wá ṣiṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Innali izzatalila ìjẹ̀míà, gbogbo agbára Ọlọ́run ọba lónìí o. Má sàlámù wa ilà lẹ́kọ̀ọ́ yìí. Ẹ fi fídíò ìránṣẹ́.